wọn ò mọ ìbẹ̀rẹ̀ Genesis gbogbo ẹni bá wọnú rí ayé lónìí àbẹ́ni tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn Kọla Olawuyi ọmọ mi ni Ṣẹ́gun Àdìsá tó ń gbé igbá òrù tí ó mọ tẹríba fún kiri tí ó mọ dọ̀bálẹ̀ káàkiri ìdọ̀bálẹ̀ kò rán èmi ṣebí ó ń dọ̀bálẹ̀ fún àwọn ìyá rẹ̀ tí ó gbé iná Kọla Olawuyi kò ṣe tó tiẹ̀ òun dà lónìí àìyé láyé ẹni bá sọ pé ayé yé òun kó jáde sí gbangba ẹni ilé ayé bá yé wà láì kò ní sí láyé mọ́ olówó ń tọrọ ọmọ wèrè ń bẹ mẹ́rin sẹ́gbẹ̀ẹ́ gọ́tà inú ilé àìyé ni ayé wa ó yí òun ló ń bọ̀ nígbà tó délé ayé àìyé kò lè yí òun náà mọ́ táyé kọ́rẹ́ǹsì ẹni bá kan pàṣọ níkò ayé ló kàn kó ó lórí stage yìí mọ nǹkan tó gùn èyí tẹ́mi rí inú kúrú yẹn wàlá ó bí mi nú bàjẹ́ ẹyẹ bákan ń ké ẹni kó gbẹ́ni lọ́wọ́ ó lóun tó ké jù bẹ́ẹ̀ lọ Òṣùpá Saheed ìbásọpọ̀ mọ̀ mi nítorí pé ó ti jọba ni ṣé Òṣùpá Saheed tí mo gbà lẹ́ẹ̀mejì ó ń dun àwọn kan torí pé mi gbà wọ́n òkùnkùn láyé arákùnrin kan ni Mr. Lukman kò mọ̀ ẹran ló sì pa ó ṣe ẹran pa ọmọ 5 ló fi di ẹran ọdún léyà kan ó lùsì ọmọ 5 ọdọọdún lọmọ rẹ̀ ń kú èmi ẹnìkan gbé mọ́tò ó fún mi ó ní best presenter of the year mo gba one way ọlọ́kadà tó ń bọ̀ lọ́nà rẹ̀ ó pàdé mi lójijì mo kọlù àwọn ọmọ ìta wá bẹ̀rẹ̀ sí ní lu ọlọ́kadà ilé ayé èyí lẹ́wà wọ́n lù ú torí pé mo ló kọ nígbà tí ń dénú ilé lálẹ́ wọ́n lù mí ní pálọ̀ ìyàwó mi ò gbọ́nú ilé gbogbo ẹni tó ń sọ ìrírí ayé láyé wọn ò tó mi o láyé ní ìsìn nínú ayé tá a wà ẹ̀ inú ilé mọ́ sí àwọn Kọla Olawuyi láàárín bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ní agbégbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ ni wàá sórí ìkànnì yìí gbogbo ayé sì ń kan sára pé irú èèyàn wo rèé ọ̀pọ̀ ló yìn wọ́n bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló bú wọn Ibrahim Adéṣọlá rẹ̀ mọ́ Akamara apá kejì pẹ̀lú Akamara rèé ṣé Akamara ni àbá Akamara. Akamara láyé Akamara ayé wà nú ayé ilé ayé tá a wà yìí kí mọ̀ ṣe ilé ayé wípé wọ́n kàn dá wa bẹ́ẹ̀ ayé ń bẹ́nu ayé àmì ní kí n mọ̀ fi kéwú dẹ́rù bà wọ́n ayé kéwú yẹn ohun náà pẹ̀lú kéwú Ọlọ́run ní ẹ̀bá mi sọ pé ṣe bí mo ṣe bí ọ mọ́ copy anybody ń gbèsè ayé ṣe bí tiẹ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ kọ́yẹ̀ tó lálẹ́ yìí á mọ̀ pàdé àwọn kan wọ́n ń sí ohun ẹnìkan jẹ́ ní bá a ti wáyé páàrí láàrí ìṣẹ́bọnì sóògùn lóhùn rẹ káyé mọ̀ jẹ́ kí àwọn kan náà kàn tẹ̀lé ọ kàn fẹ́ jọ ẹ́ Kọ́lá ò sí láyé mọ́ àwọn ń lo ohùn rẹ̀ ohùn ẹni tí wọ́n lò ti kú kí ló tẹ́ ẹ̀ bá ohùn ẹni tó wà láyé dọ́gba kálukú kó dúró lórí ọwọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ comment lórí àkọ́kọ́ gbé wá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ bú mi jù inú mo dúpẹ́ lọ́wọ́ yín jù ẹ̀yin tẹ́ ẹ yìn mí ẹ rí mi yìn o ẹni tí ó mọ̀ mí ló ń bú mi tó ń sọ pé léyìí pàápàá jùlọ mo gba àwọn calls kan láti London Canada gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú mi wàhálà yìí mo gbogbo nǹkan tí mo sọ kul haqqu walau kana murran sọ òdodo bó ti wù kókòrò tó èmi àti àwọn Gbénga Adébóyè Kọla Olawuyi Tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ gbogbo wọn lájọ lò gbá tí ẹ bá ń sọ yí pé báyìí ni ìṣe ni kẹ́ ẹ wo ìdájọ́ Ọlọ́run lára mi gbogbo ẹni tó ń sọ ìrírí ayé láyé wọn ò tó mi o láyé ní ìsìn nínú ayé tá a wà ẹ̀ inú ilé mọ́ sí àwọn Kọla Olawuyi jẹ́ ẹ̀mọ̀ pé inú ayé láyé wà inú ayé láyé wà o nígbà tí a wà nígbà kékeré nígbà wọn kọ ayé lẹ̀ A-I-Y-E ni àìyé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àìyé ni wọ́n ń pè ní ayé kò yé wa ń gbà yẹn ó dáná ó bá àìyé láyé ayé wa fẹ́ wọnú àìyé wa ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni àìyé láyé Ọlọ́run wa dálé ayé ó wá wọnú àìyé bó ni ó ṣe yé wa o àárín mi ò yé mi o ẹni tó wọnú ilé àìyé ìwàkuwà ni ó máa wù inú ilé ayé àìyé kò yé ó kàn wọnú rẹ̀ ìwàkuwà tí èṣe tiẹ̀ ní ó máa wù
tó bá wá ń wù gbogbo àwọn tó ń lo ohun Akọ́láwọlé Ọláwuyì wọn ò rí ilé ayé wa o. Akamara wọ́n ṣe ọ̀nà rìn ni ẹ̀gbọ́n mi ti kú náà o Ọlọ́run bá mi àǹfààní là wá lò ṣé wọn ò tó èjì mi kan tó kù I'm now 62. méjìlélọ́gọ́ta pẹ̀lú station Ọlọ́run ọba mi ni Ọlọ́run ọba mi tó wá ṣerú ẹ̀ fún rú wa àmọ́ fẹ́ tó àwọn tí wọ́n ń ṣe ọ̀nà rìn lóhùn rẹ ohun tó bá wálé ayé lò ó máa wo àwọn tí ó rí àríkọ́ṣe lára rẹ ni wọ́n wo àwòkọ́ṣe lára ẹlòmíì. ọ̀dà ní báyìí a wà pẹ̀lú bàbá wa Ibrahim Adéṣọlá Arẹ̀mú Akamara. Ìrírí ayé lẹ fẹ́ gbọ́ báyìí fún bí ìṣẹ́jú mélòó kan láti ẹnu Ibrahim Adéṣọlá Arẹ̀mú Akamara. wọ́n ń pe bàbá kan ní Jimoh Ajílógbá. Ọlọ́run kábíyèsí rẹ o Jimoh Ajílógbá olówó ni o tá a bá ń sọ nípa owó ẹ dákun transporter ni láwọn tó ń fi mọ́tò ṣòwò. Jimoh Ajílógbá ìyàwó 3 lóní ìrú Ọlọ́run rí ṣùgbọ́n mọ́tò tí Jimoh Ajílógbá ń lò ọmọ ìlú Òbú Ọ̀ṣun ni ìlú Òde Lẹ́mọ ló fi ṣe ibùgbé. owó ọbùháyà owó tí èèyàn ní Òde tó ń ba Ṣàgámù lẹ́rù ẹ̀rì pọ́rọ̀ ńlá ni ìrú Ọlọ́run rí ohun ààrẹ dé sí Jimoh Ajílógbá. Jimoh Ajílógbá ó bá dẹni à ń gbé ká torí kíni kí ara rẹ̀ lè yá. àṣé ẹni tó ń ṣe Jimoh Ajílógbá ó ń tẹ̀lé wọn káàkiri ta ló olúwa rẹ̀ ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ni. àṣé owó Jimoh Ajílógbá ni wọ́n fẹ́ sọ di yẹpẹrẹ ìyàwó ilé rẹ̀ ló ń ṣe o bí wọ́n ṣe ń gbé káàkiri ìtumọ̀nú ìyàwó ilé rẹ̀ tọ́jú rẹ̀ o kò á sí bá ṣe lè tọ́jú obìnrin tó o ibì kan wọ́n ti bí ìyàwó rẹ̀ o èmi Ibrahim Adéṣọlá Arẹ̀mú Kasnati wàláì ibì kan wọ́n ti jọ bí wa ibì kan ni wọ́n ti bí wa ìyàwó tá a fẹ́ wọ́n ìṣọ̀rẹ́ wa ìyàwó wa kì í ṣọ̀rẹ́ wa pàápàá jùlọ àwọn ọkùnrin wọ́n ìṣọ̀rẹ́ wa o wọ́n ìṣọ̀rẹ́ wa níjọ́ tá a ti fẹ́ wọn báyìí ẹ̀rí ẹ̀yìnkùlé wa ẹ̀rí kòtò kan bẹ̀ lẹ́yìn kùlé kan tó wọlé ṣe wedding rí ni kòtò kan wọ́n gbẹ kòtò ní wípé ń lọ hàn lé mọ̀ ní o ká má fọ̀rọ̀ gùn ọ̀rọ̀ Jimoh Ajílógbá wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri Ọlọ́run ti lo Akọ́láwọlé Ọláwuyì ó lò ó mọ̀ ló fún mi lórí ètò Akọ́láwọlé Ọláwuyì ẹ rò pé bẹ́ẹ̀ nìkan lẹ ti ń gbọ́ àṣírí ayé ni àìyé láyé ẹni bá sọ pé ayé yé òun kó jáde sí gbangba ẹni ilé ayé bá yé wàláhì kò ní sí láyé mọ́. Jimoh Ajílógbá wọn wá gbé dé ọ̀dọ̀ ẹnìkan á gbóhùn bí wọ́n ṣe kà wọ́n kà o bí wọ́n ṣe dáwọ́lé tí gbogbo ẹ̀ tó fi bó ṣe rí ó tọrọ jẹ kó tó kú ni ó tọrọ jẹ ó ń tọrọ báárà káàkiri kó tó kú. ẹ jẹ́ ká gbóhùn ẹ̀. Màmá tó ra ṣàk ọ̀rọ̀ Jimoh Ajílógbá ló gbé mi débi. Kí ni nǹkan tí ẹ fi fún Jimoh tó fi dípa rẹ̀ ò yá? Ohun tí a ṣe fún Jimoh pé ní ara rẹ̀ kò yá àjẹ́ tí oògùn tí wọ́n ń lò àjẹ́ kọjẹ́ Ẹ̀jẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀. kí ni nǹkan tó ṣe fún tábà fẹjọ́ ẹ̀sùn yìí ẹ fi dáwọ́ lé báwọn. Wọn ò fẹjọ́ rẹ̀ sùn wá nígbà tí ìyàwó rẹ̀ tó mú wá inú ẹgbẹ́ yẹn inú ẹgbẹ́ àjẹ́ nígbà mú wá inú ẹgbẹ́ àjẹ́ ni èmi bá sọ pé ní Jimoh yìí ọ̀sẹ̀ wá o èmi kò ṣe èyí o torí Jimoh ọ̀sẹ̀ mi àwọn ìyá àgan olórí wa ó ní Jimoh ọ̀sẹ̀ wọn ìyàwó rẹ̀ sànì ẹ jẹ́ ká gbọ́wọ́ lé oògùn rẹ̀ kọ́mọ̀jẹ̀. Ó wá ilé. Ó wálé láti bo. Láti ilẹ̀ Haúsá. Ó kàn ṣiṣẹ́ ní ilé Haúsá ní kòrò owó mú wálé. Báwo lẹ ṣe ń lo agbára yìí? Ẹ̀wọ̀n ló kù. Èèyàn wà ní Haúsá ẹ̀jẹ̀ oríṣi látọ̀. Ọ̀nà òun lè gbà. Agbára náà ni. Agbára àwọn àjẹ́. Bó ṣe ń bá lọ́hùn, ó lè yọrí sí kú fún. Ẹ bá kú. Kò bá kú. Ẹ tí ì pín. Ẹ jẹ́wọ́. Lẹ́yìn wa pé o. Ẹ jẹ́wọ́. Àpé kò sí kankan lára rẹ̀. Ó yìí máa sàn báyìí. Yóò sàn pátápátá. Mélòó ni yín nú ẹgbẹ́? Àwọn méjì. kí lẹ tí ì rí lẹ́yìn tẹ́ gbọ́rọ̀ Jimoh Ajílógbá Akamara tún fẹ́ sún wa síbì kan láti jẹ́ ká mọ̀ pé
ayé wà nínú ayé. Kasinati Bàbá. ẹ mọ̀mọ̀ pọ̀ mi ń fún ń pọ̀ tinú mi lẹ̀ n tí bá pọ̀ lẹ́hun ẹni bá fẹ́ rí yóò wá béèrè lọ́wọ́ mi. Ó dáná ìjọba wa ó sún wa débì kan n tó sún wa dé ni wípé ẹ mọ̀ fún wa jù á pọ̀ tinú wa lẹ̀ ní ọ̀wọ́n gógó epo à ń lọ Ọ̀fà torí pé mo ní program kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí mò ń ṣe. Arábìnrin yìí ó wọ mọ́tò pẹ̀lú wa ní lẹ́kọ̀ọ́ ó ń lọ sọ́fà èmi náà ní nǹkan mú lọ́fà a wá wà ní Èkó ó wá ń sọ pé ẹ dákun torí ọlọ epo wọn lódodo ẹ dákun ọmọ ìyájọ́ ń lọ ni ẹ jẹ́ ń gbé sẹ́sẹ̀ bí epo ṣe wọ́n tó wọ́n rí i pé ọmọge yìí ni ìyá yóò gbé lẹ́sẹ̀ àwọn dírẹ́fà ń sọ pé ẹ lọ sanwó ọmọ yìí ni ẹ sanwó ẹ ariwo yẹn abẹ dírẹ́fà yìí títí ká mọ́ fọ̀rọ̀gùn ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bóyá wọ́n ṣẹ́jú sí ni àwa rí ọmọ tí wọ́n ìyá fẹ́ gbé lẹ́sẹ̀ mọ́ ni ọmọ yìí àìrímọ́ yìí kò jọ wá lójú nígbà tó wáyá ni wọ́n bá fi ṣe ní ẹ dákun iṣẹ́ ẹ̀dá náà tẹ́ ẹ̀ bá lè gbé ọmọ yìí ẹ dákun ẹ bá wa gbé ẹran yìí sẹ́yìn mọ́tò. Nígbà tá a dé Ọ̀fà inú mọ́tò láti ń ṣàkíyèsí arábìnrin dírẹ́fà yóò sáré tó sáré àṣé obìnrin yìí òun ló kẹ́yìn síbi tí wọ́n máa ń jókòó sí lẹ́yìn tí wọ́n máa rí ẹ̀yìn tí wọ́n máa rí ẹran rẹ̀ nígbà wọn ò gbé ẹran bọ́lẹ̀ ọmọ rẹ̀ ńlá bá lẹ́yìn mọ́tò ńlá bá lẹ́yìn mọ́tò tí wọ́n wọ́lẹ̀ bí wọ́n ṣe de apá ẹran ẹsẹ̀ ẹran bẹ́ẹ̀ ni wọ́n de ẹsẹ̀ rẹ̀ méjèèjì pẹ̀lú ọwọ́ rẹ̀ tí wọ́n wọ́ bọ́ọ̀lì. Ariwo ńlá lù Ọ̀fà léyìí tó túmọ̀ sí pé àyè ló payé wá olówó ń tọrọ ọmọ wèrè ń bí mẹ́rin sẹ́gbẹ̀ẹ́ gọ́tà inú ilé àyè ni ayé wá ó yí òun ló ń bọ̀ nígbà tó délé ayé àyè kò lè yí òun náà mọ́ òkùnkùn láyé òkùnkùn tí ilé ayé jẹ́ yẹn kò lè yí ẹnì kankan èmi ẹnìkan gbé mọ́tò ó fún mi ó ní best presenter of the year mo wá gba one way mọ́tò yẹn tó bi jù mí lọ mo gba one way ọlọ́kadà tó ń bọ̀ lọ́nà rẹ̀ pàdé mi lójijì mo kọlù àwọn ọmọ ìta wá bẹ̀rẹ̀ sí ní lu ọlọ́kadà ilé ayé èyí lẹ́wà wọ́n lù ú torí pé mo ló kọ nígbà tí ń dénú ilé lálẹ́ wọ́n lù mí ní pálọ̀ ìyàwó mi ò gbọ́nú ilé kò gbọ́nú yàrá wọ́n lù mí tí mò ń kígbe eléyìí pọ̀jù ìní wípé mo ń sunkún nígbà tí wọ́n lu ọlọ́kadà èèmọ̀ táwọn ò bá hàn mí kò bá pọ̀jù ṣé ilé ayé tá à ń sọnù ilé ayé ni ayé Akamara Kasinati ó dẹ̀ mọ iye oore tọ́lọ́run bá mi ṣe fún ọ ni o gbogbo ayé ó kó àwọn kan lọ sí àwọn swimming pool èèyàn máa ń ṣe ẹran pàǹgbà mi ń ṣe ẹran pa ni mo sì wà láàyè ẹ̀mí yá dẹ̀gùn fún wa àmì tiẹ̀ náà ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba arákùnrin kan ni Mr. Lukman kò mọ̀ ọmọ Ìjẹ̀bú Ìléṣe ni ó wá gbé Ṣàgámù ẹran ló sì pa ó ṣe ẹran pa ọmọ 5 ló fi di ẹran ọdún léyà kan ibi tó so ẹran mọ́ sàárè ni sàárè tó so ẹran mọ́ yẹn ìyá yẹn alágbára ni àṣeyìn lágbára láyé kó tó lágbára lọ́run ẹtú ẹran lọ́rùn mi ìní sàárè ń ké kò yé wọ́n wá pa ẹran tán ní ọjọ́ tí Ọlọ́run fi ara rẹ̀ hàn àwọn ọmọ tó lọ sí yídì kó tó dé ọmọ kú inú ilé ayé gbogbo èèyàn tó bá ń kọ ayé tó ń kọ ayé wọn ò rí ilé ayé pé o ayé ni ayé láyé ó lùsí ọmọ 5 ọdọọdún lọmọ rẹ̀ ń kú tiwa ò ní kú o àmì o gbogbo ẹ̀ tẹ́ ń wò mí lágbára Ọlọ́run ní pàdánù ọmọ o ẹni tó bá kọ ayé ẹ mọ̀ kọ́ mọ́ àìyé ni ayé ńlá balẹ̀ ayé
àwa wá dé a ní ayé oyé wa nu ẹ má jẹ́ oyé wa o tó bá yé wa wàláhì ó. Ibrahim Adéṣọlá rẹ̀ Akamara lẹ ti ń gbádùn látàárọ̀. Ṣẹ́rí mo fẹ́ràn bí àwọn èèyàn mi ṣe dá sí i mo fẹ́ràn negative about myself people do talk to me negatively inú mi máa ń dùn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa mi láì dáa tí wọ́n ń sọ pé àwọn tí wọ́n ń sọ pé eléyìí tó ń sọ̀rọ̀ yìí ta ni ẹ bèrè lọ́wọ́ Kọla Olawuyi lọ́rùn ẹ bèrè lọ́wọ́ Gbénga Adébóyè lọ́rùn ọpẹ́ mi fàjẹmí lẹ́yìn ẹ bèrè rẹ̀ lọ́rùn Ọlọ́run ó mọ̀ọ́mọ̀ wọ láàrú wọn ó dá mi sí ni gbogbo wọn lájọ kì í ṣe nípa age kì í dẹ̀ ṣe nípa iṣẹ́ wọ́n jù mí lọ o in any ramification but one thing I know about myself and they ni wípé àjọ lògbà ni àjọ lògbà àjọ ń kóra wa káàkiri though younger than them wọ́n máa rán mi iṣẹ́ ńgbà mí ń jẹ́ ṣùgbọ́n wọn sábà rán mi iṣẹ́ wọ́n ti wọ ọjọ́ ọ̀la mi wípé ọjọ́ ọ̀la ń bọ̀ wá dà gbogbo èyí tẹ́ comment negatively about mi pé tani olóòwe gbogbo yín mo fẹ́ràn ju àwọn tí wọ́n ń yìn mí lọ àwọn tó ń yìn mí ó dà ní pé wọ́n ń feel existence mi pé ó dà ní pé agbúrò ọ̀bọ Canada London gbogbo wọn ni wọ́n ń pè mí inú mi wá ń dùn wọ́n sọ pé mo mọ̀ tí mò ń jẹ́ káwọn tí ò tí mọ̀ mí èmi èé ṣe tuntun mọ́ nù broadcasting àjọ lògbà ní pẹ̀lú gbogbo àwọn tẹ́yìn sọ pé wọ́n lókìkí wọn then gbogbo wọn àwọn tó ti kún yẹn Ọlọ́run kó foríjì wọn kó wá wọlá wọn kó jẹ́ kí àwa náà ká pẹ́ láyé. Ìrírí ayé tẹ̀yìn ṣe ọ̀pọ̀ àwọn olórin wo lẹ́yìn ti pàdé rí. Adéwálé Àyùbá àjọ lọ sí school ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ṣé bí láhàn mi Bàtàǹké he attended Remo Secondary School èmi lọ sí Muslim High School lónìí tí olówó bá náwó fún Àyùbá tó bá rí mi á sọ lójú agbo pé Akamara mo ń bọ̀ o wọ́n náwó fún un lójú agbo mo fi Ọlọ́run tó dá mi búra. Mr Johnson Tani Johnson orúkọ tíṣà rẹ̀ kan ló ń jẹ́ bẹ̀ ní school mo gbọ́ ṣé Òṣùpá Saheed tí mo gbà lẹ́ẹ̀mejì Òṣùpá Saheed ọba orin mo gbà ní Ṣàgámù wá play fún mi mo gbà ní Kòròdú ó wá play fún mi ẹyẹ bákà ń ké ẹni kó gbẹ́ni lọ́wọ́ ó lóhun tó ké jù bẹ́ẹ̀ lọ Òṣùpá Saheed ìbásọpọ̀ mọ̀ mi nítorí pé ó ti jọba ni ó wá play fún mi Ṣàgámù ó ń play ní Ghana lọ́wọ́ ó kù ọ̀la wọ́n ń pa màálù wọ́n pa màálù mi lọ́wọ́ wọ́n wá rí i pé Òṣùpá ò lè wá Òṣùpá dé ní aago 12 ìbọn ni mo fi ń rí i wípé Òṣùpá ló dé ń pàápàá láago 12 láti Ghana ilé fi ṣeré lẹ́gbẹ̀ẹ́sí ayé mi Òṣùpá Saheed ilé fi ṣeré ó dáa náà ó ń dun àwọn kan torí pé mi gbà wọ́n mo wà ní ojú agbo Sáké Olúwo olórin ńlá kan wọ́n wá introduce mi sí ó gbé máìkì sókè báyìí pé sóhun rèé Jáńjálá yìí sàrùn Jáńjálá kì í ṣe àrùn ó wá embrace mi ó wá bẹ̀rẹ̀ sí ní kì mí mo wá kọ́ bá pò ó rò pé mo fẹ́ náwó fún un mo fẹ́ trangani níwájú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kì mí lọ ó ní ẹ má náwó fún mi àbáríkà yìí mo ń tọ́ Akamara ṣẹ́yìn gangan l'Akamara bí bó ṣe fọ́nù pé Jáńjálá yìí l'Akamara Jáńjálá at 62 ọjọ́ ti ń lè lo tí mo ti lò mọ́ ìfẹ́ ìgbéraga fáwọn eléré ẹ mọ́ sí ìgbéraga mọ́ kọ́rẹ́nsì ṣe ìgbéraga sí Pàṣọ kọ́rẹ́nsì ìgbéraga tó ṣe ó ń ta èmi lára léyìí tó túmọ̀ sí pé ẹni bá gbé ọ gòkè dákun àṣé kò ṣègbéraga ni ta ni kọ́rẹ́nsì Pàṣọ 2 Arábàmbí 3 kí ló ń ṣẹlẹ̀ sí kọ́rẹ́nsì tí mo ti fẹ́ dá sí tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run isbiru wasabiru warabitu watakullaha ó ṣègbéraga tẹ̀rọ̀fọ̀ ẹni tó bá tẹ̀rọ̀fọ̀ ìní tó bá tún wá dìde lọ́lọ́gbèdè àtàpátámọ́lẹ̀ orí nǹkan fẹsẹ̀ tì ẹ kìlọ̀ fún kọ́rẹ́nsì kó lọ bẹ̀bẹ̀ kó lọ dọ̀bálẹ̀ fún Pàṣọ ntẹ́mi rí mo lọ Mẹ́kà rí ìwọ ò lọ rí. mi lọ sà mi tí ì lọ. ọ lọ
tó wáyé pé mùsùlùmí ni ó tó bá bí mi jẹ́ ṣe mùsùlùmí náà ó lè lọ Himalayan boy ó ní máa gbọ́ ó lè lọ ó ní lọ máa lọ ó ní lọ máa lọ jájọ máa hágìwẹ̀ máa ṣe ẹ̀yin fan mi Akamara ní mi ní lọ Mẹ́kà ẹ dójú tì wọ́n lọ́dún tó ń bọ̀ Himalayan boy lọ Mẹ́kà nǹkan ọlọ́dún ní ìmàlà ìta ọmọ kò bí ẹyẹ sọgi mùsùlùmí ni wọ́n èmi ń kọ́ kí Kàbírù kọ́lé mi ẹ ṣe ní Kàbírù ní ó gbé Kàbírù lórí máa lọ Mẹ́kà ẹ̀yin fan ó yẹ dáwọ́ Mẹ́kà jọ next year kẹ́ ẹ jẹ́ Akamara pé máa lọ Mẹ́kà ọ̀dà náà tí ó bá lọ àjọ lọ ní èmi pẹ̀lú rẹ̀ ẹ tí ní mi ò lè lọ ọ̀dà ó lọ àjọ lọ ní jẹ́ ń sọ̀rọ̀ currency àyájú sẹ́ni ẹni bá ju ni lọ ó lè ju nínú wọ́n wà Mẹ́kà èyí tẹ́mi rí inú kírù yẹn wàláhì ó bí mi nú bàjẹ́ ẹ̀gbọ́n kan tó sọ ni Pàṣọ sọ wípé ọmọ mi ni ọ́ ó ní ẹ̀gbọ́n ló jẹ́ sí ọmọ mi ni ọ́ ó sì wọn jẹ nìbàdàn Pàṣọ sí wọn jẹ nìbàdàn ó lọ́mọ mi ni ọ́ ó ní ẹ̀gbọ́n ló jẹ́ sí ọmọ mi ni ọ́ wàláhì láìsí Pàṣọ kò sí kọ́rẹ́nsì o ta ní jẹ́ kọ́rẹ́nsì ta lọ́mọ kọ́rẹ́nsì Pàṣọ ló sọ di arábà ń bí kẹta èmi ò rí Ọlọ́run rí ó wá yájú ó wá dórí stage yìí mọ nǹkan tó gùn ẹ̀gùn ní ẹni tó sọ ẹ́ déèyàn Pàṣọ tù Pàṣọ mọ̀túmọ̀ rẹ̀ ni ó yájú sí ọmọ mi Pàṣọ mo láìkì ẹ̀ bàjẹ́ tí n bá mú Òṣùpá tán lónìí wàláhì Pàṣọ ló kù àwọn méjèèjì wọ́n dà pé wọ́n fi gágbága ẹ fún mi Pàṣọ wọn náà sọ pé wọ́n sọ ìrírí ayé kan níjọ́ tí Òṣùpá wá play fún mi ní Ṣàgámù ó ní bàbá ẹ má sọ yìí tí mo gbà lọ́wọ́ yìí o à ń gbúrò yìí ẹ náà ń gbúrò wa ẹ mọ ohun àwọn olórin yẹn bẹ́ẹ̀ ni ẹ sanwó irinṣẹ́ lága Saheed Òṣùpá wàláhì kò nígbà lọ́wọ́ mi àmín mo lọ gba irinṣẹ́ lága jọ náà lọ́hùn àwa gọ́gù ẹ̀ ó wá ń play ní Ghana fún àwọn Guinness wọ́n gbé lọ Ghana wọ́n wá ó ń play lálẹ́ wọ́n ń pa màálù mi ń ta Ọlọ́run mo lọ́lọ́run ẹ máa kó ọtí wá o Akamara gbọ́dọ̀ yó ní alẹ́ yìí àwọn tí mo jẹ́ fún àwọn méjì ni màó ọ̀rẹ́ mi president Akamara fans club wo ta ló ń play wọ́n ní ìmọ̀ ló ti ń play wọ́n ní Ghana èmi ò rí Ọlọ́run rí ìdínú ìní padà lẹ́yìn tó nífẹ̀ẹ́ mi láyé ó ń play lọ́hùn nígbà mo ní ẹ kò lè wá mo wá yó bìnàkù alájì tó mọtí ẹ̀ǹpọ̀rọ̀ ńlá ni mo mọ̀ọ́mọ̀ yóò rò yí pé kò ní wá nígbà tó dọjọ́ kejì wọ́n ń wé mi láwà ní ìmáàmù gbogbo pèrèpèrè àgbà ńlá ayé ní ilé Òṣùpádé ó bẹ́ wọlé à ń gbọ́ ìró ìbọn ta àsóhùn ni wọ́n sì dé ó wá yẹ̀yẹ́ owó wájú mi ó yẹ̀yẹ́ owó gàrọ̀gàrọ̀ ẹ lọ fún yàrá mi lókè ẹ wo eléré o ẹ wo àwọn ìdínú tó fi ń ṣoríire lónìí o oríire náà yóò bá dọjọ́ alẹ́ wo ọmọ tírí lẹ́dà ó lóun sin in tó pa mí lẹ́kún ní alẹ́ ọjọ́ kan mò ń wò ó lóun wà ní ọ̀dọ̀ kọ́rẹ́nsì òun wà ń ta gbogbo wọn ni wọ́n ń dá lóhùn gbogbo ni wọ́n ń dá lóhùn ó ní wọn ò dẹ́hùn lóhùn ẹ wá wo ìṣubú ẹnìkan ní ìdìde ẹnìkan o ìwà kọ́rẹ́nsì ló jẹ́ ń sọ́pọ́ọ̀tì tírí ó ya wèrè sí kọ́rẹ́nsì lọ́rùn kó gbàbàdàn ó ní òun ní Olúbàdàn ó ṣẹrú rẹ̀ kò fẹ́ rí olówó tí ò bá rí ẹrú ẹ̀ níjọ́ tó bá fẹ́ lọ bu omi fúnra ẹ̀ ní ó lọ bù ní tí mo fẹ́ sọ fún ọ Kàsìnàtì ni wípé sórí mo ní ayé wà nú ayé tá a bá bímọ lónìí tó bá jọ bàbá rẹ̀ kì í ṣe pé dandan kì í ṣe òun ló jọ o ó lè má jọ òun ló jọ ṣé rí mọ̀ tún ayé ni a wá lé ayé láti wá lo lé ayé láti yé ayé nú rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni bó ṣe lo lé ayé rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ìyá bí ọ fúnra rẹ̀ bí tírí lẹ́dà ó lè sórí láti ara èébú mọ̀túmọ̀ rẹ̀ ni tí Òṣùpá ò bá ya alágídí tí ò bá ya wèrè wàláì ó lè mọ́ gbéra wọ́n tẹ̀ wọ́n pátì ó kú tì ní. Rashidi Ayinde wọ́n bá Wasiu Ayinde ológba kọ́rẹ́nsì ó fẹ́ lo Rashidi Ayinde mọ́gbà Ọlọ́run bá mi ní ògbà let us be considerate. Consideration mo fẹ́ ṣẹ́rí Rashidi Ayinde kò kéré nílé ayé kọ́rẹ́nsì fẹ́ tẹ̀ pamọ́lẹ̀ kọ́rẹ́nsì yẹn ọmọ ní. Akamara ẹ ṣàdúrà fún Táyé kọ́rẹ́nsì. Táyé kọ́rẹ́nsì ìyìn ládùúgbà tí ń ṣe o. àfi kẹ́ ṣe o ẹ wo tèmi mọ́ lára ẹ gbà pé bóyá àbúrò yín ni pé èṣù ṣé mo bí ń gbà mí ibi tó bá dalẹ̀ èṣù máa ń fẹ́ dúró sí. ọjọ́ tí màá kọ́ rí Táyé kọ́rẹ́nsì láyé mi
níjọ́ tí Ibrahim Chatta tó ń ṣe wedding nílọrin mo dáhùn bá ń gbọ́ ìsíláyé currency tó dé mo á fún Táyé currency ní káàdì mi lọ́dún yẹn Táyé currency wá ní ṣé pìrìsẹ́ńtà ni mo níbẹ̀ ni ó ní ní káàdì ń fàìn tó yìí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tẹ́ bá mọ̀ gbà tí Ibrahim Chatta kọ́kọ́ ṣe wedding nílọrin gbàrà ọdún yẹn á ti fẹ́ tó bí 15 years more than that dísìn àdúrà ní Táyé currency ṣe fún mi lọ́jọ́ yẹn bàbá ẹ jọ ẹ rọ́ láti mi ẹ bá mi ṣàdúrà fún mi. Táyé currency ẹni bá kan pàṣọ níkò ayé ló kàn kó o tẹ́ bá fa ayé nímú tẹ́ sọ pé ẹ ń wọ́nu ẹ ni ẹ ń wọ́nu ayé ni ìfànímú ìfàlétí ẹ ń wọ́nu ayé ni o Ibrahim Adéṣọlá rẹ̀ mú Akamara ẹni tó sọ pé òun ò mọ̀ mí kò mọ Ọlọ́run Táyé currency lọ túbá ń ṣàdúrà fún ẹ ń sìn àdúrà tí ń ṣe fún ẹ náà ni pé ìṣùwàwù tó mú òbúkọ bá ìyá ẹ lájọṣepọ̀ kò ní bá ọ èyí tó ti ṣe lọ tọrọ àforíjì inna Allaha Ghafurur Rahim lágbára Ọlọ́run ọba ó gba ipò rẹ padà ó mọ̀ wípé ìwà tó hù tí àwọn ta ló mọ tírì lẹ́dà ẹnìkan tó àwọn kan tó fẹ́ fara rẹ dìde ìwọ ni wọ́n ń bú ayé ò ní bú ọmọ àmín ayé ò ní bú ọmọ àmín wọ́n fà ẹ́ létí ni wọn ò ní kàn án kò lágbára Ọlọ́run wàyí yamsaska Allahu bidurin fala kashfa lahu illa huwa mo fi ọlá gbogbo kásínàtì wàláhì Ọlọ́run ti dáríjì inshallah wà bí kurati lágbára Ọlọ́run mo sì wà pẹ̀lú Ibrahim Adéṣọlá rẹ̀ mú Akamara tábánikà máa kà ní méní méjì àwọn ọmọ tẹ́ ti kọ́ ní ìrírí ayé àti tóbi mélòó. ẹ mọ̀ pé ẹ̀yin lẹ wà nù chit-chat kẹ́ mọ́ pààyàn lẹ́rìn kò sí ẹni tó fẹ́ ṣe ìrírí ayé àwọn pé ikú dé o àwọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan olóògbòrò tó wà ní ọ̀dọ̀ yín lẹ́gbàá ọmọ mi ni mèmí ayé ọmọ mi ni ẹ jẹ́ n sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ tíátà ló ń ṣe tẹ́lẹ̀ tíátà tó ń ṣe yẹn tí n bá wọ ọbẹ̀ lónìí ọmọ rẹ̀ mo jẹ́ ó wá wọ ìrírí ayé lónìí láti máa ṣètò ìrírí ayé wà lá ọmọ mi ni ẹnikẹ́ni tó wà ń bẹ̀ lẹ́yìn Kọla Olawuyi astagfirullah ẹ comment negatively inú mi ó dùn torí pé wọn ò mọ ìbẹ̀rẹ̀ genesis gbogbo ẹni bá wọnú rí ayé lónìí àbẹni tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn Kọla Olawuyi Àdìsá Ṣẹ́gun Àdìsá náà ó ń gbé igbá ooru tí ó mọ tẹríba fún kíni tí ó mọ dọ̀bálẹ̀ káàkiri ìdọ̀bálẹ̀ kò rán èmi ṣebí ó ń dọ̀bálẹ̀ fún àwọn ìyá rẹ̀ ni ó ń dọ̀bálẹ̀ tí ó gbé iná Kọla Olawuyi kò ṣe tó tiẹ̀ òun dà lónìí yìí fi yọ o òun dà lónìí ẹ mọ̀ gbọ́ ayé ó sì mọ wà náà ni Àdìsá Ṣẹ́gun Àdìsá ibi tó bá wù wà láìbílà ìdìtẹ́ rẹ o ṣùgbọ́n àgbọ̀mọ̀ ẹni bá sọ pé táyé báwo kò ní sí ilé ayé mọ́ náà ni. Akamara ẹ máa ṣoògùn oògùn pọ̀ o. bọ́tọ́jọ́ yẹn ní bàbá yín kẹ́ máa ṣoògùn. oògùn pọ̀ sẹ́ àwọn oògùn kan bẹ oògùn orí fífọ́ tá a lọ ra chemist tí mò ń fomi lò àwọn ni mo ní ìní gbogbo yàrá mi ni Òjó Afọláyan ń wọ̀ kò yẹ kó máa wọ yàrá ìyàwó mi kó máa wọ kó máa jáde oògùn pọ̀ oògùn náà ìlọlọ́hùn Ọlọ́run ni o wàláì. àwọn bó làwọn èèyàn ti lè gbọ́ yín báyìí. ẹ máa gbọ́ mi lórí Tùngbà 100.9 FM 100.9 FM ní gbogbo ọjọ́ Sunday 100.9 FM ní gbogbo ọjọ́ Sunday látàgò 9 sí 11 ntẹ́ mọ bá pàdé mi bẹ̀ wàláì òdodo ni akò òdodo ni ń jẹ́ bẹ́ẹ̀. ẹ tún ń ṣe MC náà bẹ́ẹ̀ yìí wáyé. ẹni bá gbà mí fẹ́ MC wọn ò kẹ́kọ̀ọ́ lọlé torí pé èmi mo ríran rí ẹrù ìyàwó tí wọ́n gbé kalẹ̀ tí mo ní àtú wọ́n ní má tú àtú wọ́n bá igbá nú ẹ̀ wọ́n bá èrè wọ́n bá ọ̀pọ̀ ìbò tí ò tí ì pọ́n wọ́n bá gbogbo ẹnu ẹ̀ inú rẹ̀ ìyálé inú fẹ́ fi ṣe àdánwò fún ìyàwó fún ọmọ ìyàwó ẹ̀ àbí tẹ bá ń lọ MC náà tún máa ń dira lọ ni. ìdíra ò sí mbẹ̀ ṣùgbọ́n mo lójú inú ojú inú lọ́lọ́run fún mi débi pé tí n bá rí ẹ
tí èyí bá ṣe ẹni tó yẹ kí n bà lọ́wọ́ yìí ní bọ̀ ọ́ ní kàwọ́ kù ni ọjọ́ orí kò kọgbọ́n Ibrahim Adéṣọlá rẹ̀ mú tí n bá rí ẹ tí èyí bá ṣe ẹni tó yẹ kí n bà lọ́wọ́ tí èyí bá tó ò bá jẹ́ lẹ́ni tí ó yẹ kí n kì ní kí ọ. ó dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé bàbá mi ọ̀gá mi bàbá mi Ibrahim Adéṣọlá rẹ̀ mú Akamara láti gbádùn ìfọ̀rọ̀wérọ̀ yìí pílátífọ̀mù wọn wà kan fẹ́ ṣí báyìí tẹ́ ẹ ti máa rí àwọn ìrírí ayé gbáǹkọ́gbì bí àwọn àṣírí tẹ́ ẹ lè rí níbì kankan yàtọ̀ sọ́dọ̀ Akamara. ọmọ tó ṣẹlẹ̀ pẹ̀lú ìwà ní fọ̀dọ̀ yín náà lẹ̀ ẹni bá tan torchlight tó ní ká ríran olúwẹ̀ fẹ́ kí á rìnrìn àrìyé ni. lórí ìdí èyí àwọn bólẹ̀ lè ti follow Ibrahim Adéṣọlá rẹ̀ mọ́ Akamara ẹ fẹ́ gbọ́ látara èèyàn tó ń bá wọn handle social media handle. orúkọ tèmi ni Adérọ̀gbà Ọlálékan. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi bàbá ti tèmi àtìmàtì àwọn Ọlọ́run lò bí òṣùpá tó kọ̀tọ̀ mọ́ tó jẹ́ kémi orí náà rí ibi tí mo dé dúró lè nìyí torí pé tí ò bá sí platform tí wọ́n ní ó ṣeé ṣe kí ọmọ mọ̀rí bá bá ẹ̀ for years torí pé mo jẹ́ ọmọ bíbí fún Akamara ṣùgbọ́n láti gbà láti sọ́ra wa nù. wọn lójijì tí mo kàn án torí mo ti ń follow ṣúgà ti pẹ́ mo bá rí bàbá mi ń bẹ pé bàbá mi lélẹ́yìí ibẹ̀ mo tún wá ti mú nọ́mbà tó lọ́wọ́ mi tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni mo ṣe wá mú nọ́mbà ọ̀tún tí wọ́n pè jáde ńbẹ̀. ṣùgbọ́n kinní kan tí mo kàn kíyèsí ni wípé àtìgbà tí bàbá ti sọ̀rọ̀ ààrẹ èèyàn jáde pé bẹ́ẹ̀ kọ́ tí sì di àsìkò tí mo sọ̀rọ̀ lọ́wọ́ yìí. ṣùgbọ́n mo rí pé tá a bá sọ̀rọ̀ ìrírí ayé ẹ̀jẹ̀ ń farin yẹn originality náà ní sísọ̀rọ̀ òun náà ni Àrẹ̀mú Akamara. lẹ́yìn Àrẹ̀mú Akamara yẹn gan la máa lò báyìí àbí. omi náà dẹ̀ ni so lágbára Ọlọ́run gbogbo ìrírí ayé àwọn ìrírí ayé tó jẹ́ authentic tí ì ṣe àwọn àdàmọ̀dì tí ò ṣe àgbélẹ̀rọ láwọn tẹ́ gbọ́ tẹ́ fi kọ́gbọ́n ẹ mọ̀ bá parí lórí Àrẹ̀mú Akamara lórí Facebook TikTok YouTube àti Instagram pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àrẹ̀mú Akamara kò síbi méjì táyé fẹ́ wò mọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìrírí ayé tó làmìlaka o tá a ti lè kọ́gbọ́n àti ẹ̀kọ́ tá a fi lè lulẹ̀ ayé wa tó yàtọ̀ sí Àrẹ̀mú Akamara. Àrẹ̀mú Akamara. ẹ ṣe ẹ máa ń wo program mi gan. mò ń tẹ̀lé yín láti day one ni ó ti pẹ́ gan. ṣé mọ̀ wípé mo pè yín ní òṣùpá Saidi. rárá òṣùpá tó òṣùpá bá tán mọ́lẹ̀ ní òru ẹ rí wípé ó máa fẹ́ mọ́lẹ̀ ju ọ̀sán lọ lọ́pọ̀ ọgbà. Ọlọ́run ni. torí pé ọmọkùnrin kan bẹ tí wọ́n pè ní funny thinker. ẹ̀yin gbogbo tó bá dé wọn jẹ́ lẹ́ni yìí o ẹ̀yin ni Ọlọ́run rán sí. Ọlọ́run ni ọ̀hún. torí bẹ́ẹ̀ làwọn èèyàn ti rí. mo rántí this time last year ni mo ránṣẹ́ pé Ọlọ́run ni. lágbára Ọlọ́run bá mo wá bẹ̀ Ọlọ́run fún yín pé ògo tí náà níwọ̀kùn. àmín. ẹ ní kánjú kú. ṣé wàá mọ tó fọ́ ni mo ṣe ń kọ́ṣẹ́ lẹ́yìn Yẹmí Ṣòǹdè. Ọlọ́run máa yọ̀wọ́ lọ́rọ̀ mi. ní àti tèmi náà. ẹ̀kọ́ kan tí mò ń kọ́ ńgbà tí ètò Street Voices with Kasnati ti bẹ̀rẹ̀ èmi náà ti wà ń di iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó ti ṣe díẹ̀. mo ṣorí Street Voices with Kasnati tèmi ń ṣe yìí pé ká máa ṣètò rédíò lórí street èmi ni pìrìsẹ́ńtà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe mo lè sọ lẹ́niwìẹ̀ kò ń ṣe ká fúnyàn lówó lásán gbọ́rọ̀ yẹn dáadáa o ká ṣe rédíò program lórí street Ọlọ́run lọ ṣe research. lójú pópó bẹ́ẹ̀ni kó kàn dáyàn dúró kó dẹ. ká ṣètò fúnyàn kò ń ṣe ká fúnyàn lówó owó kọ́ o ká ṣètò fúnyàn lórí street ká ṣe rédíò presentation káwọn èèyàn jókòó kan wá wò ó and even with Kasnati and Friends mo ti ṣe yẹn ní 2010 radio version Facebook ò tí ì popular tó yìí gbà yẹn ó wà àwọn èèyàn kì í lò púpọ̀. ìbéèrè kan tí mo fẹ́ béèrè ò ń béèrè látàárọ̀ ta ló ń bẹ ẹ́ jagun lórí ìfigagbága pẹ̀lú ipò tó wà ta ló ń bẹ ẹ́ jagun. Àrẹ̀mú Akamara ikú ò ní gbẹ lọ́wọ́ mi. ẹ fẹ́ gbọ́ ṣẹ́ni tẹ́ bá fẹ́ ṣe MC tó dángájíá tó níjìnlẹ̀ Yorùbá ewì àwọn àgbékalẹ̀ tó yọrantí tó tún máa bá yín fojú inú wà àwọn tó fẹ́ náwó fún yín kó má jẹun ti rẹ owó yín. ẹ pè nọ́mbà Akamara. 091 60 73 60 54 091 60 73
6054. wọ́n ti náà lè máa gbọ́n ní Tùǹgbà ẹ̀fẹ̀. Bẹ́ẹ̀ni ní gbogbo ọjọ́ 100.9 100.9 100.9 every Sunday 9 to 11 p.m. Ìrírí ayé. But ẹ má gbàgbé ẹ bẹ̀rẹ̀ sí follow wọn sìn wọ́n ti open ẹ̀. Àrẹ̀mú Akamara. Àrẹ̀mú Akamara. Àrẹ̀mú Akamara. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.